Àmín. Mo kí bàbá wa imam. Inshallah. Bàbá wa imam. Sadiq wa mi. Mo fẹ́ gbé wákà yìí. Allahu akbar. Ní odò ọlọ́mú. Ní Ṣàkólọ́sọ̀ọ́. Allahu hayatu. Àfáà àgbà Gbóndó. Mo kí yín. Mashallah. Gbogbo àwọn àfáà mi tí wọ́n jòkó níwájú kò sẹ́lẹ̀ kankan lẹ́yìn iwájú abúlé máa wà. Àmín. Mo kí yín. Àfáà Muhammad Dare. Bàbá grandfather mi. Akiwa. Bàbá. Ànáni wọn kó máa tó sọmọ lóko bàbá wọn Ṣùáì. Mashallah. Ẹkú náwó ọ̀gá àti àmì. Bàbá ìmáàmù wa tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. Bàbá ìmáàmù wa ní náà ìbínú ní odò ọlọ́mú Mashallah. Ṣàkólọ́sọ̀ọ́ àbí. Sakuren. Bàbá wa tọ́jú kó tì wọ́n. Àyíká bàbá wa ní Ṣàkólọ́ nù ní. Mashallah. Ọlọ́jà rí yí pẹ́ wò. Àmín. Ìgbẹ́ni bàbá ẹ má bínú torí Ọlọ́run. Àbá àbíkẹ́rí ìgbẹ̀dẹ́dùn ọlọ́pọ̀ kára fún àgbàkà rẹ̀. Àmín. Àwọn ọmọ olókùn mo kí àfáwà Al-Kawafi, Muhammad Nasir, Al-Kawafi, ọ́físà àfáàlálá Serious officer. àti làákàyà tí màá kákan níjọba bẹ́ẹ̀. Àmín. Ìlọsíwájú ilé ọlọ́run sì fún ọ̀sẹ̀ tó báyìí. Àmín. Àfáwà Ali, ọlọ́run dárí ìsàn ló sì wù ká ní Adamallahu hayatu. ọlọ́run kára fún àgbàkà náà. Àmín. Bàbá sẹ̀rẹ̀ wọn wọlé yìí kò ní yọ sẹ̀rẹ̀ ń bẹ̀ láíláí. Àmín. Ìbílẹ̀ la hawla wala quwwata illa Illa billah. billah. Àwọn ọmọ olókùn mo kí a láti rí àfáwà Alhaji wa Abdullah, Alhaji wa Yaqub, Alhaji wa Abdulmumini, lọ́dọ̀ Alhaji wa Madinati, Alhaji wa Sa'ada. Allahu Akbar. Tí wọ́n jẹ́ Alhaji wa Aminati, Alhaji wa Siddiqa. Allahu Akbar. Àti Alhaji ó ti gbé báwọn. Gbogbo yẹ̀yí tẹ́ ń jẹ́ ọmọ màmá wa Halimat Àjọkẹ́ àti bàbá wa Alhaji Abdulsalami ọba alájọ àtẹ̀yìntà àdákọ̀ yíhun gbogbo yẹ̀yí ọlọ́wọ̀n ní lára sí lẹ́yìn àwọn ọ̀gbẹ̀rẹ̀gbà. Àmín. Ẹ̀rẹ́kẹ̀ bá sáré fún ọ̀dà dáa. Àmín. Ẹgbẹ́ tíṣẹ̀ kan ẹ máa bọ̀ ajẹ́. Ó yá kíákíá kátàrà jẹ́. Alájà sí kí máa bọ̀ á. Alájà Sàájà sọ́rí. Àwọn ọmọ olókùn wọn mo ti ní ẹbí wákè wáyà lẹ́ẹ̀kan yóò yí sókè ní Allah. orí mi ọ̀fẹ́ má kìjọ́ máa sẹ́mi láàrin yí òkè dáadáa. Allahu Akbar tó ṣe yí sókè dáadáa. Ó ti pinnu òjò bẹ́ẹ̀ lọ gbàgbọ́n rẹ̀ padà. Wọ́n lówó kò ní táwọn mú alẹ́ kan 10,000. Okay. Wọ́n ní kọ̀ yẹ kọjá bẹ́ẹ̀ sẹ́yìn báyìí. Sẹ́yìn báwọn. Wọ́n wá fi 10,000 kún owó náà. Àti alájà mú kí yín o, alájà wa Zinat. Gbogbo ayé màsá àti alájà ọkọ̀ náà máa ń pè wọ́n. Ìyẹn lọ mọ́kà wọn tó bá ti sìn. Àti alájà. Ọlọ́run bá àbíjẹ́ fún yín o. Alájà wa mẹ́ta àjíkẹ́ mú kí. Ìyá mẹ́ta mú kí náà. Obìnrin mi, ọmọ mi mú kí ọ. Ọlọ́run kára fún àlùbáríkà gbogbo yín. Èèyàn wọn gbẹlẹ́gbẹ̀ ò ní ìbàjẹ́ o. Bàbá wa àgbà, bàbá wa Alhaji àgbà ládùúgbò yìí, mo kí wọn. Akiwa. Bàbá wa Justice, bàbá wa àgbà, Alikali Kuranga. Ọlọ́run járí bàbá pẹ́ o. Àmín. Àwọn Alhaji àgbà ládùúgbò yìí, bàbá ń bá Alhaji àgbà ládùúgbò yìí, àwọn nù. Mashallah. Bàbá Sheikh Kamal ní ládùúgbò yìí, àwọn nù. Bẹ́ẹ̀ni. Mo kí yín púpọ̀. Akí bàbá. Bàbá wa Mọ́mọ́lọ́sọ̀ mo kí yín. Ọlọ́run ọ̀dẹ́ balẹ̀ náà jẹ́. Àmín. Bàbá wa àgbà Alhaji àgbà níyì, bàbá wa Kuranga. Àtàtìbọ̀ tá àtàtìbọ̀ kú ọlọ́run ní bàbá kan jẹ́ ń bẹ̀. Àmín. Àti lámìwò àti ládẹ́wò gbogbo àtàwọn ìjẹ́lẹ̀ yẹn fún ọlọ́run mọ́jẹ tara wa sunkún o. Àmín. Àmín. Bàbá Mágàjí ilé ẹlẹ́mọ́ ní ìyá kíán. Ọlọ́run níjó burú fún bàbá náà.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته. Gbogbo àwọn àgbàlagbà láwọn sàdá fún bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Àmín. ألا أيها العالي Gbogbo ẹni tẹ́ ẹ ga. قليلا Bí àṣà Fílàní. Fílàní àníṣẹ́. Pàmò ẹ̀dùn. ألا أيها العالي Fún ilé tírẹ́bù. Fún ilé tírẹ́bù. قليلا Fílàní àní sẹ́ẹ̀sẹ̀. Sẹ́ẹ̀sẹ̀. Which is pẹ̀lẹ́ 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 pẹ̀lẹ́. قليلا Ẹ̀yin àfáà tẹ́ ẹ ga. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. قليلا Ẹ̀yin olówó tẹ́ ẹ ga. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. قليلا Bàbá àtọ́jà kí ló ní. Wọ́n náà tó ti kọjá ti ká yín pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ألا أيها العالي Má bọ̀. قليلا Díẹ̀ díẹ̀ o. Díẹ̀ إذا díẹ̀. كنت في الدنيا عزيزا جليلا. Bọ́lá ń bá pè ọ́ léyìn inú ayé táwọn mẹ́mẹ́ yìí, ẹ̀rọ kan jẹ́ sáré lẹ́yìn níyà yìí. Ẹ̀yin aláròyé lẹ́yìn níyì Bọ́lá ń bá pè ọ́ léyìn, tó pè wọ́n náà dá sọ́rọ̀. ó pè ọ́ dá sọ́rọ̀, máa ń dọ́rọ̀ gbòdì ọ́. Ẹjọ́ débi ọ̀bá jẹ́ Bọ́lá ń bá kásìkì sọ́dọ̀ rẹ. Bọ́lá ń bá fà ìbáríkà sóhùn rẹ táyé fẹ́ gbọ́. Ọba kó jẹ èèyàn sọ́dọ̀ rẹ̀. Àfà yìí pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Sẹ́sẹ̀. ومن آيات الدنيا Torí ń ta màmá inú àládà ayé التي عرفت بها tí gbogbo ayé máa yé màkímáyé tí ì ṣe lò. تضل إبا. عزيزا أو تعز ذليلا. Àfà yìí Báàmì ẹni ọba wà lókè ayé rere bọ́. ó lè là á mọ́lẹ̀. Tó ń jàn mọ́lẹ̀. Yóò wá gbẹ́ni tí ọ̀jẹ̀ nǹkan kan Ẹni ọwà ń sálẹ̀ tí òrùlé ìjà sì fà á sókè. Kí ọkàn Ọlọ́run. Bọ́ọ̀ bá ń bẹ lókè lónìí pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Sẹ́ẹ̀sẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Sẹ́ẹ̀sẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bọ́ba ẹ̀kọ́ lọ bá ní sẹ́ẹ̀sẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Bọ́ba ẹ̀kọ́ gbajúmọ̀ lọ bá jẹ́ sẹ́ẹ̀sẹ̀. Ọba ẹgbẹ́ bí màá lọ́lọ́ bá kún ọ. Bọ́ba ẹ̀kọ́ ìmọ̀ lọ bá ní Ọba sẹ́ẹ̀sẹ̀. ẹgbẹ́ òun kan lọ bá ní. ومن آيات الدنيا Mo ti wí tọ́. التي عرفت بها Nínú àládà ayé táyé tàbá àti gbogbo ayé máa yé mà. تضل إبا. عزيزا أو تعز ذليلا. Ẹni ọba wà lókè tó bá jábì ayé máa jàn mọ́lẹ̀ yóò bẹ̀ ní àná lójú ayé rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹni ọba sì wà ń lẹ́lẹ̀ tó rò pé òun ò lè jẹ́ èèyàn mọ́ ayé àti fà sókè. Sẹ́ẹ̀sẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. صم يا أخي Ọmọ ìyá mi lọ sọ. مقالا أنت تخرجه Ọ̀rọ̀ tí ọba máa tẹnu rẹ̀ jáde. Máa Ó sọ. sọ. Máa sọ. Gbogbo ayé ń retí kí n sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ganu sí wọn ganu sí. Báwọn ṣàwòsí. Kálukú retí ẹ̀. Kálukú retí káwa dá sí. Nǹkan méjì nínú mi wà fáwọn ọkọ̀ wá bí Kíni àti kíni bàbá? ẹni ọ sọ̀rọ̀ Náà. kọ́ láwọn àfà wọ́n fi ilé bàbá àwọn ní fìdí pọ̀tẹ̀ Wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀. Títí wí náà nù. wọ́n wá ganu sọ́dọ̀ òun níyà. Lọ́dọ̀ tòun ní àyè. Àfà Bàbá. gbogbo àfà ẹ wá yé wá dìde pé gbogbo àfà ní bá wí Mo ṣe lè sọ bẹ́ẹ̀. àfà yìí Bàbá. ẹni ọ sọ bẹ́ẹ̀ wọn sọpọ́ọ̀tì bọ́ sọ́dà. Àná à. Ok. Àmọ́ ń dùn mí pé tí ń jẹ́ kọ́rọ̀ tó sùn ó dùn yín ní dùn. Ntọ́ sọ wẹ̀ tí yóò dùn yín ní wọ́n ń dùn àwa. Àfà Kò dùn ní ẹ̀kan náà là á wí. torí wọ́n ní bẹ́ẹ̀ ni ọ sọ̀rọ̀ bá ṣe rí ọ̀rẹ́ lórí ó rí. Bẹ́ẹ̀ bá rọ inú fílà ní orí máa ṣe bí. صم يا أخي Àkọ́kọ́ ń tí ń dùn mí nù. مقالا أنت تخرجه Ẹ ń jẹ́ kọ́rọ̀ tó sọ ó dùn yín náà ní ń dùn mí. Nínú tí ń dùn ẹ̀yìn ní wọ́n ń dùn àwa. Lónà tọrọ rẹ̀ ń dùn yín o. Ní wọ́n ń dùn àwọn. Torí báwo òwe méjì kẹ́mẹ́ tó gbajúmọ̀ Báwo ni wọ́n pa á? mẹ́ta ọ̀kan mọ́kọ́ sọ̀hún. Débà. Ẹlẹ́ẹ̀kejì wọ́n léèyàn fọ́jú ẹ̀ wá ń banújẹ́ pọ́fọ́ tán ganan. Ètò fún òtítù dáńgára lọ. Ìtọ́ fọ́lá rẹ̀ ọkọjá àwo Ó ti kọjá àwo. ó di méjì. Ó di méjì bàbá. Ẹlẹ́ẹ̀kẹta èèyàn danú
ẹ wá ń kí bò sí pọ́dọ̀ dànù Ìtọ́ dànù lára rẹ̀ ò ti gbọ̀dá lọ. ìtọ́ dànù lọ́wọ́ rẹ̀ ti kọjọ́ dà. Sọ́yà òkèèyà mọ̀kànlá àtàkùnrin jù. Àwọn àfáà ní ń bá wí. Nígbà tí fàríkà lè mẹ́ yóò rí fún ṣàkóá. Àfáà yìí Bàbá, kí ló dé tẹ́ ẹ rò pé mi ní ń bá wí? kí ló dé kí la pa pọ̀? Kí ló dé kí gbogbo àfáà ní gbogbo àwọn àfáà kí ń bá wí? Gbogbo àwọn àbá kí ń bá wí. Rárá gbogbo àwọn àfáà kọ́ ní ń bá wí. Gbogbo ní ń bá wí. Àwọn àfáà ní ń bá wí àmọ́ kìí ṣe gbogbo wa. Gbogbo wa kọ́. Torí pé ayé tàbí bẹ́ẹ̀ mẹ́rin gbogbo wa náà ká sí rí bákan náà. Gbogbo wa náà kọ́. Èmi kéwú pọ̀. Àwọn eléyìí ìwé ní òun kéwú wọ́n amara wa. Amara wa. Eléyìí gbú náà òun kéwú wọ́n mara wọn. Wọ́n dára wọn mọ̀. Àfáà yìí Bàbá, èmi ò ní gbìgbẹ̀yìn àfáà tó sọ fún yín pé ẹ wá ganu síbí torí mi ò sún àwọn pàtì àwọn àfáà tí máa ganu kì. àwọn ọ̀gá ìwọ̀n àwọn tá àráyé ayé dà. Ó pè wá aráyè náà. Sọ́yà òkèèyà. Bàbá tí wàá bú àfáà tó gbà gbogbo wa kọ́ ló bú gbogbo wa kọ́. Gbogbo wa kọ́ o. Òun ni ọ̀yẹ́ yẹ́. Gbogbo wa kọ́ ọ̀yàn rí kọ̀ yan rí ẹ̀ ọmọ yẹ èyí tẹ̀ ń lọ lè ganu sílé wọn. Ẹ̀yìn tẹ̀ máa jí lọ bẹ̀ kọ́dà gbà tí yóò ti kú. Gbogbo ẹ̀yìn tẹ̀ máa kó tẹ́ra yà sí kí n. Ẹ̀yìn tẹ̀ ẹ̀kọ́lé kírísítẹ́nì ẹ̀kọ́lé ẹlẹ́bọ. Àbá yìí mọ èyí tẹ̀ ṣàìsùn tàbílì December 31 àìdó àjálárì fọ́ọ̀sì gbogbo lè ráfẹ́ẹ̀lì gbogbo lè Musa Sunday gbogbo lè àwọn pásítọ̀. Ẹ ń ganú kí lóòótọ́ ẹsẹ̀ ń ganú kí ni ẹ̀yin wèrè àfáà tẹ̀ ń ganú kí ẹ mara yìí. Àwọn tí ń gbìyà yín kẹ́ ń gbìyà arọ́ lára yín ni kí náà ń gbìyà lára yín. Gbogbo àwọn àfọ gbogbo akọ́ gbogbo àwọn àfáà kọ́ ló bú ẹ̀yin tẹ̀ ń ganú kí náà mara yín. Ẹ̀yin kẹ́ bẹ́ gbọ́dọ̀ lẹ́ẹ̀fí lókè ẹ ti dé bẹ́ẹ̀ ẹ ti lọ. Àwọn aláṣẹ program àwọn alátójò kò kí n kí yín. Ẹ̀yin tẹ̀ ń ganú kẹ́ ẹ̀yin ganuganu náà ní ń bá wí. Ibi ò sínú yín o. Ìsínú yín. Eléyìí sì sọ lóhùn ọ̀sọ́ pọ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́. Àtọ̀rọ̀ mọ̀ àwọn ẹ̀mẹ́ evidence wà náà. Ọmọ àwọn tí ń garun. Sẹ́kọ̀ mọ̀ yín ni. Sẹ́kọ̀ mọ̀ yín ni. Ẹ̀yin àbá àfọwọ́ àná ẹ̀ sí ọmọ yín. Ẹ̀yin gbájú ẹ̀ sí ọmọ yín. Ẹ̀yin arínà síyàn sí ọmọ yín. Àfá yìí. Ẹ̀yin tẹ̀ lọ sọ̀dọ̀ àfáwọn ọkọ̀ tọ́ sẹ́kọ̀ mọ̀ yín. Ẹ̀yin tẹ̀ lọ díkà àwọn ẹlẹ́tẹ̀ níjẹ́ wọ́n sùn sẹ́kọ̀ mọ̀ yín. Ọmọ ìyá mi lọ lè sọ o. Mọ̀kànlá àtàkùnrin jù. Ìtí ọmọ tẹnu rẹ̀ jáde ìwọ ọmọlúwàbí lọ sọ. Wọ́n sọ mi ń bá bìfá ìkà mi mẹ́ yóò rí tó ṣẹ́kọ̀. Nígbẹ́nu rẹ̀ gbàgàdà wọn máa kí náà máa já ẹ̀ mọ́ kò lè dùn wá. Ẹ̀yin àfa ìtí ń dùn mí lára yìí pọ̀ fà. Kí ni ìjàre bàbá? Wa ẹnìkan sọ fún yín pé ẹ ganu ẹ wá ń bínú gbogbo ayé wájà social media èpè ló ti ní sí èébú níbi kíni àṣọ yẹn kó dùn yín sọ yẹn kó dùn yín àfa ẹ̀yin ni wọ́n búra sọ̀rọ̀ kan sí yín lẹ́ ń bínú sí àfa yìí ẹni tó sọ̀rọ̀ yẹ wo tó bàjẹ́ lára rẹ̀ tẹ̀ torí ẹ̀ bínú torí pọ́ fẹ́ do ìyáyé ìsìlámù bàjẹ́ lára rẹ̀ kò dùn yín kí lẹ rí ṣe sí. Àfáà yìí ìsìlámù bàjẹ́ lára rẹ̀ kí lẹ rí ṣe sí. Mùsùlùmí dolóòsà ó dẹlẹ́bọ kí lẹ rí ṣe sí. Àfáà yìí wọ́n ń bú Ọlọ́run lára yẹn nìkan gbádùn kan jáde oṣù ńlá tó kí gbogbo àyọ̀ lọ́bẹ̀ kára fẹ́ kú bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ jáde àmọ̀ sẹ́yìn wọ́n sun Kùránì lọ́nà kíní kí lẹ ṣe wọ́n sun Kùránì lọ́nà kejì kí lọ ṣe. Àfáà wọ́n là nẹ́bí jí pátá kí lẹ ṣe. Wọ́n wá gbé yìí lọ́sẹ̀ tẹ́ ìjánu kalẹ̀ ẹ wá bá social media jẹ́. Ọlọ́run ọkàn yín àlejò ọkàn yín. Tẹ́tẹ́ ní ara ilẹ̀ wá ń jà sínú. Yangan kwalaba ba mayin. Yangan búrẹ́dì bá léda. Sanya Ọ̀káyà. Wọ́n bú Ọlọ́run ẹ̀ ní kẹ̀kẹ́ sẹ́yìn. Mọ̀kànlá
wọ́n gbọ́ ànábì àrí kankan sí. wọ́n sun kùránì lójú ayé wa àrí kankan sí. wọ́n sun lọ́nà kí lọ́nà kejì àrí kankan sí. ọwọ́ là ń ganu ẹ wá jáde síta wá bẹ̀rẹ̀ sí sẹ́ẹ̀tì máa ganu. àfá yìí ẹ wo kò sí níbi ahọ́n. àfá yìí ahọ́n ò lè egun tábà pé egun ní kàhán lágbára kò sí egun níbi tálíkọ́ ẹ̀fọ́ kàhán rẹ̀ kò sí egun wà bẹ́ẹ̀. àmọ́ múmú tí àwọn mú ọlágbára ju gbogbo tí egun tí ń bẹ lára bọ́dì lọ. àfá yìí ọ̀rọ̀ dàbí ẹyin ní. bọ́ bẹ́ẹ̀ bá ti lè bọ́ tó bá ń rún dédé kò sí fún un mọ́. ọ̀dà kárí yẹn lòun ní spagulu kọ́ wá kó gbogbo èkó ẹyin jọ kó lòun ó tò sí bó ti wà. kò lè rí bẹ́ẹ̀. Fọláhárìbù awùgbàlù gbogbo asọ̀rọ̀ gbàù máa retí àwọn àgbákò tí ó sì wọ́n. Fọláhárìbù awùgbàlù ogun àkọ́kọ́ jọ̀kọ̀ bí fún ọ láyé bọ́ bá ti sọ̀rọ̀ sọkúsọ kí náà kọ̀ bí fún ọ. àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. ọmọ gbọ́ ìpè ọmọ gbọ́ ọ̀rọ̀ social media ó kún Facebook ó kún WhatsApp ó kún TikTok ó kún àkọ́kọ́ àgbákò tó kọ̀ sí i. lọ́bọ̀ wà áwùsàtò á. èyí tó máa wà láàrin rẹ̀. ṣàtúwà. àfá yìí àwọn ẹgbẹ́ ìbòsí ọ̀rọ̀ èpè. àwọn ọ̀rọ̀ tó wà ní òróró bẹ́ẹ̀. máa bọ̀. wà á èrò á balùwà yẹ̀lì balùwà. àfá yìí àwọn tí wọ́n jáde wò sí àdáwò yọmọ àtẹlẹ àwọn oníṣẹ́ ìṣàkóso. ṣàtúwà wà á èrò á balùwà yẹ̀lì balùwà. gbogbo yẹn àbá àtẹ̀yìn pé wọ́n ń sọ̀rọ̀ sí gàdé ní òbí dáyé o. ibi sara yín náà tá sọ̀rọ̀ sí. àwọn aráyè ni. ní ìgbàlùkì. kí wọ́n tó pè wá gan-an àkọ́kọ́ wo déètì náà. èmi kóyà sí lọlé ẹnìkan wọn. kí abẹ́ lọ ṣe àdìrísà ní èmi gbajálà bí lọ́wọ́ ẹnìkan wọn. yálà bí kò lọ́wọ́ wọn kó. àfá bàjẹ́ iná. ìgbẹ́ràn tún lọ ká wọn mọ́lé rí. àfá yìí bàbá wọn kú tí bàbá ṣe súnà ní kẹ́ ẹ lọ kí ọ sọ́ni kẹta kú tì. òbí ẹ̀ta kú tì wọ́n. wọ́n ní ẹ lọ ṣe táṣíà ẹni ọba kú ẹ lọ bẹ̀ ẹ̀kọ́ rẹ̀ yàn ẹ̀kọ́ rẹ̀ yàn ẹ bá wọn sí ẹ bá wọn sí ẹsẹ tán ìgárá o òun ni ẹjọ́ máa àmọ́kẹ́ àwọn àtàkùn jẹ́ báwo lè tò ètò kíni yá rẹ̀ ló kù bàbá yín ló kù. máa tẹ̀kùn ọ̀nà bí rọ̀dì yá. àfá yìí dúdùn tẹ̀ ń jẹ́ kọ́rẹ̀ ń tọ́ sọ̀rọ̀ wọ́n dùn yín ní àkọ́kọ́ nù nítorí pé ń tọ́ bàjẹ́ rẹ̀ ọkọ̀jọ́ ọ̀pọ̀sọ̀ ìsìlámù rẹ̀ ti bàjẹ́ lójú ayé torí kọ́fẹ́ di oyè ayé ẹ̀ wá ń kà yín sí. àfá yìí nítorí gbàgbà rẹ̀ lágbà kọ̀kọ̀ ju tó sọ sẹ́yìn lọ. ẹ̀kejì ẹ̀ ń lọ ọkọ̀ gbogbo àfá àdìbá gbogbo wa kọ́. iye àwọn tí ń ganu lọ lè yọlé wọn àwọn náà máa yọ. ó di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta wá rè wákàlì bí o ti sọ fún mi. wọ́n ní kẹgbẹ́ eléyìí nítorí Ọlọ́run. wọ́n ní kẹgbẹ́ eléyìí nítorí Ọlọ́run. ní ibi tí wọ́n bá pè yín ẹ máa ṣe lọ síbẹ̀. ká má ṣe bú wa lára yín pé wá gànú síbí. gbogbo ẹ̀yin atọ́júbọ̀ lé alúfà òkè sàn. wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. ṣẹ́ńtọ́ wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. ní ibi tí wọ́n bá pè ní ẹ máa ṣe lọ síbẹ̀. ká má ṣe bú wa lára yìí pé wá gànú síbí. gbogbo ẹ̀yin akọ̀ọ́dúnbọ̀ lé alúgbà òkè sàn. wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. ní ibi tí wọ́n bá pè ní ẹ máa ṣe lọ síbẹ̀. ká má ṣe bú wa pé wá gànú síbí. gbogbo ẹ̀yin akọ̀ọ́dúnbọ̀ lé alúgbà òkè sàn. nítorí ẹkùn wí wọ́n ní kẹ́gbẹ́
nítorí Ọlọ́run. Wọ́n ní kẹ́gbẹ́ nítorí Ọlọ́run. Níbi tí wọ́n bá pè yín, ẹ má ṣe lọ síbẹ̀. Ká má ṣe bú wa. Ẹ wá dànù síbí. Gbogbo ẹ̀yin atọ́júbọ̀ lé alúfà òkè sàn. Wọ́n ní kẹ́gbẹ́ lẹ́yìn nítorí Ọlọ́run. Níbi tí wọ́n bá ẹ máa ṣe lọ síbẹ̀, ká máa ṣe bú wa, bẹ́wà gànú síbí, gbogbo ẹ̀yin atọ́júbọ̀ lé alúfà òkè sàn. Wọ́n ní kéde lẹ́yìn fọwí kàkí, wọ́n ní kéde lẹ́yìn nítorí Ọlọ́run. Wọ́n ní kẹ́gbẹ́ nítorí Ọlọ́run. Níbi tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ máa ṣe lọ síbẹ̀, ká máa ṣe bú wa, bẹ́wà gànú síbí, gbogbo ẹ̀yin atọ́júbọ̀ lé alúfà òkè sàn. Wọ́n ní kéde lẹ́yìn nítorí ọ̀tọ̀ ìtì mọ́nu. Ìjìmá àlìmọ́ kùsíkà. Ọba àdúrà máa wọlé. Fíntúnìyà kàmẹ́ ẹ̀ṣù ìta. Wọ́n ti kó mẹ́wò. Bìnì àṣàtẹ̀rẹ̀ àlùyàwó mẹ́kàmẹ́ jí ìta. Kí ló wí àbá jẹ́jẹ́? Ìjìmá àlìmọ́ kùsíkà. Ìyá wa Halima tó kú Ọlọ́run bá ké wọn. Ìjìmá kí ló wí? Ìjìmá àlìmọ́ kùsíkà. Wọ́n náà kójọ kálukú kójọ fún rẹ̀. Fíntúnìyà kàmẹ́ ẹ̀ṣù ìta. Bọ́bá sì wọ́ ló ṣe káyé jọ. Bọ́bá ṣe wù ẹ́ ni o ṣe máa kó jọ o. Kọ́lé kọ́pọ̀. Fíntúnìyà kàmẹ́ ìta. Nílé bó ṣe wọ̀ ní mọ́tò bó ṣe wọ̀. Fíntúnìyà kàmẹ́ ẹ̀ṣù ìta. Lásọ bó ṣe wọ̀. Fíntúnìyà kàmẹ́ ẹ̀ṣù ìta. Bọ́bá sì wọ́ ló ṣe káyé jọ. Mini asa teralu yaume mekameji ita. Ọ padà kú láyé gẹ́gẹ́ bó ṣe wá tó mú kankan wá. Ọ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wadukuri bi annaka fil ukhwati hasibume. Lọ́lẹ̀ rántí oko ojú ọlọ́nà haramu, oko ojú ọlọ́nà halali, ọ̀pọ̀ ni ó kéré ni, Hasibume. ọ̀sàkáǹtì ẹ̀fọ́lọ́wọ́. Jama'ata fi abi dunya fama kulita. Àfá yìí, wọ́n bá bẹ̀ ọ́ pé bóòlù ṣe kó ìgbò, bóòlù ṣe sí, bóòlù ṣe rí, ọmọ kúlítà kí lọ sọ fọ́lọ́. Wọ́n tó ń fi ọ̀nà haramu wá tì. Ẹni tó fọ́nà àláàlú wá tì ẹ̀gẹ́ yóò sọ fọ́lọ́. Mìnì àìnà tàṣàbà huwa fi máa àǹfààní. Kí ló ń ta? Kí ló ń tà tó fi di mílíọ̀nìyà? Kí ló ń ta? Kí ló ń tà? Jẹun báyé. Kí ló ń àfá yìí? Bàbá, owó lọ ń ro. Kí ló ń ta? Kí ló gbé kalẹ̀ káyé ń kọ́wó lé? Àfá yìí? Báàmì. Lẹ́yìn tó bá sáré ìtọ́ ń ta, ó bá sáré bóòlù ti náà. Ọ̀nà wo lọ wá gbà náà? Bóòlù ti náà. Ó ṣèṣirò èyí náà. Gbogbo ẹni tó dáa fún tọ́lẹ́bí ò ní jẹ bẹ́ẹ̀. Ẹni ọ̀dà àwùjọ tí ọ̀wá lé mọ́ ni wọ́n pa àwọn ilé. Gbogbo ẹni tó dáa fún tọ́lẹ́bí ò ní jẹ bẹ́ẹ̀. Ọ̀gá ní fóònù ìdákùn lọ́sàlẹ̀. Àbí fóònù gbogbo nǹkan ní ìdáró oko lójú. Lọ́sàlẹ̀. Bọ́mọ wọn sọ ní wọ́n tún máa wá. Àbá dáadáa yìí. Bàbá. Máa kó jọ. Kí lọ sọ bọ́lọ̀. Kí ló ń fi bọ́lọ̀ ọ̀nà ọlọ́pọ̀ ọgbà yìí? Ọ̀dà fún oní mọ̀lẹ́bí ò ní jẹ bẹ́ẹ̀. Ọ̀dà fún mọ̀lẹ́bí látara ẹ̀. Máa jẹ́ nsò. Máa jẹ́. Ayé mọ̀ pọ̀ ní yìí. Ilẹ̀ bẹ́ẹ̀ súná. Wọ́n máa pé èèyàn ní ọ́. Lérí ìrìn àgọ́mọ rẹ nìkan ló pin. Àmọ́ ta ló ní èèyàn látara tiẹ̀. Àwọn àbúrò rẹ bẹ́ẹ̀ nù káàtì gànà ti wọlé wọn lérí tán. Ọba dá bàbá yìí. Ọba dá fún ọtọ́jọ́ dá fẹ́ lómi ọ̀ padà kú. Ọ̀ padà kú. Bàbá sì dá fún ọtọ́ dájú àwọn èèyàn tí Oní dá fẹ́ lómi lára dà fáwọn ọmọ ẹ̀yàn ọ̀ padà kú. Ìmáàlúwà sọ́nà là àwọn àmì. Àmọ́ ń bẹ fẹ́ tó bá so ẹbí pọ̀ tó jẹ́ pé ẹbí ẹja. Kànáàtù ẹ̀bìwí. Àlìjẹ́nà Ọlọ́run bẹ́lẹ̀ fẹ́ tí bá tó ẹbí o. Wọ́n kọ́ tí wọ́n fanẹ́rù láṣà kàdárù. Àwọn gbẹ tí bá máa jákun ẹbí ẹlòmíì já pẹ̀lú sísẹ́mù. Systematically ebi ń jákun mọ̀lẹ́bí kò fẹ́ bẹ́ẹ̀ nìkan sí ma. Gbogbo ní ẹ bá pè sí kò dé láyé. Assalamu alaikum sà. Báwo ni Túnjí? Yes sà. Ṣé dàda lè wà? A ní ọ̀la
Ọlọ́run kọ́ nìyí sà. Àmì kí ló ṣẹlẹ̀? Ọlọ́run sàlẹ̀ kílẹ̀ dá sà. Àmì sọ̀rọ̀ wọn kán jù. A ní mítì mọ̀lẹ́bí lọ́la. Nígbà wo? Yọ̀rọ̀ ní ọ̀la sà. Mi ò lè ráyè lọ́la ẹ máa kọ́kọ́ bí mi pé gbà wo ni màá ráyè ni. Ẹ arípọ̀ làní Sunday sà. Mi ò lè ráyè mi ò sí lé. Sàwọn àlékún sà. Tàbí nìyẹn, Túndé. Yes sà. Báwo ni? Àwọn alájì ní ká sọ fún yín. Pé kí ni? Núrù níyàwó ní ìsàlẹ̀ kúkú. Okay. Wọ́n lè jọ́ ṣáájú wọlé tó lọ bá tọrọ ìyàwó. Wọ́n lè yìí. Mi ò lè ráyè lọ ẹ pa àwọn àbá àdáyé kan ṣáájú. Ìyá àwọn mọ́tò yìí. No, mọ́tò mi ò ráyè tí ìbá ti sílé mọ́tò mi ò sílé náà. Hello sàwọn àlékún. Àdúsálàm, báwo ni? Àbáwùdá. Yes sir. Lórí. Abẹ́ká gbàlá wa sí sà. Ẹ máa ṣe. Àwa ní ká dáwó ká ra blọọkù ká má fi páànù sí mọ́ pàtó blọọkù. Gbogbo àwọn bàdágà ní àti àbíjá àti ìdáyà kálukú wọn ti dá 100,000. Lẹ́yìn náà bà fún wa. Mi ò lè fún yín ní anything. Torí lásìkò yìí kò búrọ́kì kò. Bọ̀dá. Adúlágbé ká ṣe bá lè fún jẹ́pẹ̀ ní ìkàn. Mr. Man. Ẹ ṣe bá di 1 million. Mr. Man. Now. Ṣé bá ní mo ṣe bá tẹ̀wọ́ ọmọ bó ṣe jẹ́ sí? Okay. Mi ò lówó lọ́wọ́ báyìí. All right. Sàlámù àlékún sà. Àbúrò nìyẹn Musa. Yes sir. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ mọ̀lẹ́bí náà ni. Kí ló dé? A ní sọ̀rọ̀ ni. Abẹ́kẹ́ wa mẹ́ta. Mi ò lè ṣe bẹ́ẹ̀. Àfà yìí gbogbo ọ̀nà tó ń bá gbà yọ ẹnu mọ̀lẹ́bí ọ̀padà kú. Ìmọ̀ inú wa sọ́lá la àwọn Ẹni tí wàá ṣẹbí pọ̀ láyé tí ń bẹ ìbínú ló fi jákun rẹ̀ kó lára mọ̀lẹ́bí. Jannatu Abiri. Bẹ́ẹ̀ bọ́ bá bínú àfà yìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kò ní gbẹ̀bẹ̀. Kò ní bẹ̀bẹ̀. Kì í ṣe pọ́kọ̀ gbẹ̀bẹ̀ kò fẹ́ kẹ́ bí wò ó tò mọ́tẹ́. Oríire wo ni ọ̀? Nígbà òní wà lìjẹ́ náà. Mọ́kọ̀ tí ó Bọ̀ ìyá aláṣọ tán òní wà lìjẹ́ náà. Yóò ní tàn bú pípa òní wà lìjẹ́ náà. Àbá yìí òní wà lìjẹ́ náà. Òní wà lìjẹ́ náà. Òní wà lìjẹ́ náà. Gbogbo ẹ̀yin tẹ̀ máa ba nǹkan jẹ́ kí nǹkan lè bàjẹ́. Ẹ lọ fọkàn sí aláwọ̀ wọ́n ṣe kúrò aláwọ̀ wọ́n ṣe kúrò aláwọ̀ tó. Àwọn àmàlẹ́ kò yí padà sí tàbátì aláwọ̀. Gbogbo ẹni tí ọ̀tọ́ sí kọ́ lẹ́yìn eré tẹ́ǹsẹ̀ yìí rè tí a fà tó lè kó wọ́n sẹ́yìn rẹ̀ dá wọ́n sá kú náà. Bọ́ bá dàbí rọ̀ wọ́n kú o. Bọ́ bá dàbí rọ̀ wọ́n kú o. Ọba lè jẹ́ oníwò kú rè wọ́n kú o. Ọmọ àlejò náà wà tún náà wọ́n kú o. Àbá yìí gbogbo àwọn ẹbí gbogbo ara ló ti bàjẹ́ òsùn wájú pọ̀ mọ́ tipa ẹnìkan bára wọn ṣe mọ́ ọba kan bára wọn ṣe mọ́ ọmọ ìyá bára wọn ṣe mọ́ òun bàbá kínú kó níwájú dẹ́nà bọ́ bá dàbí rọ́ wọ̀ kú wò. Àbá yìí bọ̀wọ̀ rí bọ́ bá dàbí rọ́ wọ̀ kú wò alájà wọ̀ kú wò. Mọ́kọ̀ tí ó àfánàrù láṣà kẹdàrú. Ẹnìkan ò ní jákun ẹbí kéńtọ̀ mọ́ wọ̀ náà. Kò sí èméjì bẹ́ẹ̀ ilẹ̀. Kí ló wí? Wàfáàsà. Àmọ́ ní ti máa ń so ẹbí pọ̀ pẹ̀lú sùúrù. Wàfáàsà. Ẹni tí máa ń so ẹbí pẹ̀lú ìtẹríba. Wàfáàsà. Ẹni tí máa ń to ẹbí pẹ̀lú kọ́gbà àmàrà àbùkù tẹ bá kàn ní ṣe bí torí ẹbí mi ni yọ gbà àmàrà. Wàfáàsà. Ẹni tí ọ̀kan tí ò lè ná sínú ẹbí yọ àfa gbogbo tó bá ní ọmọ náà sínú ẹbí. Wàfáàsà. Èyí tó wọ́n jèrè. Iṣẹ́ yìí ẹ̀yìnì. Ẹ̀kọ́ fún pé yọ wà dídánná yọkọ̀ di àwọn èrè ńláńlá kan méjì. Bẹ̀bí kánà wá sí náà. Lẹ́ni tí ń so ẹbí pọ̀ ní o yàtọ̀ fún pé yọ wà dídánná láti kìámà. Bẹ̀bí kánà wá sí náà. Lẹ́ni tí ń so ẹbí pọ̀ tí ọ̀já sọ̀ tátọ̀ jẹ́ bí ó bàjẹ́ yọkọ̀ jèrè lára méjì kan náà. Síyáàdà tùrísìkì. Àkọ́kọ́ nù síyáàdà tùrísìkì. Yọ àfáà yìí àsìkò rẹ̀ ọmọ lẹ́kùn ni. Bẹ́ẹ̀ dínà mọ́ ọ̀dọ́ ọmọ ńlá fún un. Tí o gbọ́dọ̀ bá dín mọ́ gbogbo èèyàn kò ní dín mọ́. Bẹ́ẹ̀ bá jẹ gbèsè kò ní jẹ. Síyáàdà tùrísìkì. Bẹ́ẹ̀ máa ń kó lé ó lé o ní kí o sì kú. Bẹ́ẹ̀ gbogbo ayé ọ̀bá rọwọ́ yòó wọ́n sì máa rọwọ́ yòó. Síyáàdà tùrísìkì. Àsìkò ọmọ lẹ́kùn fún un. Àdàmẹ́ kọ́ọ̀lá òmùrù. Lẹ́yìn náà ọlọ́run ìpanu wọn bọ̀rọ̀. Gbogbo ẹni tí máa ń bá wọn sọ̀tà pátápátá yóò jẹ mọ́sà wọn tán. Yóò jẹ mọ́sà wọn tán. Máa sọ etí dàbẹ́. Tunasifu Tauba. Kí ló wí? Tunasifu Sauba. Àdìpọ̀ ní ìtì aṣọ rẹ̀ lóòótọ́. Tunasifu Tauba. Bí aṣọ ògbà kan bá jáde ara rẹ̀ wọ́n ti kọ́ ni. Tunasifu Tauba. Bọ́ọ̀ bá yọ ọlọ́ọ̀kẹ́ bí ká mọ̀ fòkèlè ń wọlé abáyìí. Tunasifu Tauba. Lẹ́yìn pọ̀ lásọ ni o tún máa rámú dáadáa. Kálí kọ́ yìí kí tí mo mú ẹ mú láìpẹ́ ẹ̀ gan o tún máa rámú. Tunasifu Tauba. Aṣọ rẹ̀ ń mọ́ ímẹ́tì dáadáa. Mi ò rí kí sí wà ní ìtànẹ̀sí. Ọwọ́ ń protect aṣọ rẹ̀ ọ̀jẹ̀ gbòòyì ọ̀jẹ̀ dọ̀tí òyì. Wà iná kọ́lì bákàlà yàgò mi ní ìtànẹ̀sí. Aṣọ lórí fọ̀ tó máa orí ọkàn rẹ̀ fọ̀ ń bẹ àgbákò. Bàbá ń sàdá fún orí ahọ́n ló tún máa sáré. Bàbá ń kélé kẹ́díjà kí wọ́n máa kélé kẹ́dí rẹ̀ kú.
Ìkẹ́dẹ́rẹ́kù lọ́mọ ké. Bàbá kí ẹ̀kú eríire ó sì wá gbìyànjú mi wí. Mada taqulu. Gbogbo òmọ́rẹ̀ lè pátá lọ wá kú sí tán. Gbogbo wọn lọ́wọ́ kú sí ọ̀rọ̀ kú wọn tán. Àwọn ògbó lé yí àfikún kú. Àbí kí wọ́n kú, báwa ní ọ̀dà àfọmọ tiẹ̀ ni. Bàbá yìí, Bàbá, ògbó àdúgbò yóò jẹ́ lójú àfikún kú. ògùn náà ilé yìí náà wá bí ó ti bọ́ omi. Èyí tẹ̀ bá rí pẹ́sì máa bàjẹ́. Èyí tí wọ́n bá bàjẹ́ wọn yà wèrè bí àbá yà wèrè yóò sì rìn lọkùnrin láti gbé Bàbá yìí, wọ́n lè gbé ládùúgbò kọ̀ọ̀kan ògbó ọ̀fẹ́ tó nǹkan mọ́. Ògbó lọ́wọ́ àwọn ògbó náà ti ń sá. Kálukú náà wá ń sá kú. Ògbó mélòó ni àwọn àgbóyà jẹ́ wọ́n bẹ̀ mí tó. Kálukú náà wá. Mada taqulu. Àwọn onídìí kan dá sá lọ. Á jọ ṣe àgbákò fún Àjọ wa. dára ara wa ni àwa ni Musa bọ́lọ̀ rẹ síbi ìyàwó náà. Ẹ̀yin ni Bùrẹ́ àwa Musa. Bẹ́ẹ̀ni, Ẹ máa bà wá jẹ́ sọ. àkọ́wọ́ wa tààrà. Ẹ máa bà wá jẹ́ sọ àfaramọ́. Àkọ́wọ́ ìdígírí. Ẹ máa ṣèbàjẹ́ wa àfaramọ́. Èmi dá bá wa sí ni. Àbá yìí, Bàbá, táwa àtọmọ ẹ̀rẹ́ tàkàlẹ̀ tà lọ́dà fún àwọn àtọmọ rẹ̀. ọ̀dà àfáwà, ọ̀dà àfọ́mọ tiẹ̀ náà o. Ọmọ méjì tó bí ọ̀kan fagbó, ọ̀kan mẹ́rẹ́ òkè kúra. La ilaha illallah. Mada taqulu. Ọ ẹsẹ̀ bẹ̀rẹ̀. Idha yutla hisabuka fi. Wọ́n bá dálì kíámà tá a bá gbé tíra rẹ̀ fún ọ báyìí. Idha yutla hisabuka fi. Tá a bá wá ń ka tíra rẹ̀ fún pé wọ́n lọ bá tẹ̀bí jẹ́, wọ́n lọ bá tara jẹ́. Hisabuka fi. Ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kò ní lọ tí ò darí máa yìí Ọmọ wọ́n. àbúrò rẹ̀ yọ̀yà. Hisabuka fi. Ọmọ àbúrò rẹ̀. Sílé lérí ni. Bàbá yìí. Bàbá tẹ̀ kọ́sẹ̀ parí ni. Bàbá yìí, Bàbá. èèyàn sọ fún ọ pé Tó ń ba ẹ lẹ̀ ní. Ọkùnrin ò ní kọ̀ fún. ìwọ kájọ bá tó kẹta Àwọn lè kó fọ́kọ rẹ. ọwọ́ akókòkò ní. Sílẹ̀ ní kúrò fẹ́ yá. Ilé Ọkùnrin ọkùnrin ìgbó.
ọkùnrin. Ilé kí wọ́n bá pàdé ọkùnrin tó pàdé ejò méjò máa ń sìn. Ǹjẹ́ ọ̀pá ọ̀nà tọ́jú ọkùnrin ọ̀pá bá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àkọ́bí ẹ̀ lọ́kùnrin ọ̀pá. Mọ́tà ìdílé yìí ọ̀pá. Ṣé bọ́kùnrin ló pè é? Èyí gbogbo náà ni ọ̀pá. Bàbá yìí. Bàbá ọkùnrin. Ó ti bẹ́ẹ̀ rí ibú lọ́kọ rẹ̀. Bàbá yìí. Bàbá ẹlẹ́ni kú kẹ́rẹ́ gbogbo. ẹlẹ́ni ibú bá bẹ́ẹ̀. Àkọ́bí ẹ̀ lọ́kùnrin. Ẹlẹ́ni ibú. Àbígbẹ̀yìn lọ́kùnrin. Ẹlẹ́ni ibú. Ẹ̀gbọ́n rẹ̀ àgbà. Ẹlẹ́ni ibú. Ọ̀tán. Wọ́n kẹ́ tọ́rí mi náà nọ́ọ̀sì. Máa ń tójì bí ìka iṣẹ́ tó. Wọ́n sẹ́sà. Pàtàkì mi náà nọ́ọ̀sì. Sálẹ́ ní tọ́jú tí mo bá ń bá a ṣe. Máa ń tójì bí ìka iṣẹ́ tó. Báṣe tó máa ń bá a ṣe ọmọ rí. Júlá ìmọ̀náfíì. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ń darí. Ìsáàlẹ̀ ka amẹ́tọ́rì. Dáadáa tó ń darí ní ìgbà tó tó owó rẹ̀ lórí báyìí. Ọmọ orúkọ dáadáa lórí báyìí. Túrọ̀ máa kìlù wọ́n. Akẹ́lẹ́kẹ́ tòóró. Túrọ̀ máa kìlù wọ́n. Ìtàwọn eléyìí ọmọ ẹ̀jẹ̀ gbọ́mọ ni wọ́n mọ̀ ẹ̀jẹ̀. Fi kúlẹ̀ àwìnàtì. Ní gbogbo ìgbà ní gbogbo àsìkò wọ́n mọ̀ ẹ̀jẹ̀ tó dáa. Sọ fún wọn mọ̀ṣárì kúrò. Wọ́n dà tó wọ́n máa mú tọmọ ni. Wọ́n lè mọ̀ kó Fi káwọ́nì àfáyàrì. láàrin àwọn èèyàn láwùjọ ayé. Wàláyé ni ẹ̀sìn. Àwọn ni ọba sí. Obìnrin sọ fún ọ pé dákun sáré ọkọ rẹ̀. Má dájú. Má dájú ọkọ rẹ̀ má pẹ́ tó Ọkọ ṣe lọ lọ́sẹ̀. sáré ẹ̀ tọkọ rẹ̀ ọba sá ọmọ lọ sá. Ọmọ màrí ọ̀sán ní wọ́n lé ní bòtì. Àfáà yìí. Àmàtí mi bá rẹ̀ lẹ̀. Báyọ̀ lẹ̀ ní. Ọkọ̀ wo kíni fún? Ó kò kí ni fún. Kíkì fún kíni fún? Yóò sọ̀rọ̀ bí ọba tó bù ní kí n jẹ. Lọ́wọ́ kúndó. Ọkọ rẹ̀ lọ́mọ rẹ̀. Ọmọ rẹ̀ lọ́kọ̀ rẹ̀. Àti sọ̀rọ̀. Ẹyin wèrè. Tí ẹ sọ fọdọ́ kọ. Ọmọ mi lọ́kọ̀ pèlú èyí. Ọkọ kẹ́ kọ́kọ́ rí. Wèrè ṣe yìí. Orí ń ta ẹ̀. Ẹ gbádùn. Ìgbẹ́ 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 Ẹ mọ̀ kọ́ yín lọ́kọ̀ ẹ ọ̀rẹ́ yìí. ẹ̀ gbádùn. Bẹ́ẹ̀ bá rọ́pò ẹ̀ sùn lé. Wèrè ṣe yìí. Ọlọ́mọdé wa ń jẹ ẹ̀rù. Ṣé ìtọ́ ọmọ Bẹ́ẹ̀ bá rọ́pò ẹ̀rọ ọmọ ni. Ṣùgbọ́kọ́ lẹ́ẹ̀kọ́ ọkọ̀ rí káwọn ọmọ tó dé. Àwọn ọmọ tó dé. Tọ́jú ọkọ rẹ̀ kó lè dára fọ́mọ. Ó lè dára fọ́mọ. Ẹni bá tọ́jú ọkọ ni yóò jèrè ọmọ. Ṣé bọ́kọ lẹ́ẹ̀kọ́ ọkọ̀ rí káwọn ọmọ tó dé. Gbogbo ẹ̀yin obìnrin látòkè délẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin nítorí tànà bí yé tọ́jú ọkọ rẹ̀ tó lè dára. Ó ti rí nù. Kí ló dé láì bárkà bí ibùkọ̀ báyìí? Kí ló dé? Ìjọ́ tí bàbá alájọ ti lọ, bàbá Abdulsalami alájọ, ní wọ́n ti lọ yàrá rí. Ẹ láì bárkà sẹ́ jẹ́yìn, àwọn ìyá yìí ni wọ́n sẹ́kẹ̀ sí bàbá yìí. Tọ́lá bárkà bàbá yẹn náà. Kí la wí? Àwọn ìyá ni wọ́n sẹ́. Àgbàdà bàbá. Kì í ràn mọ́. Báyìí bárkà bàbá bá máa ra ọmọ, báyìí ká níbi ìwé òṣèlú. Báyìí ká bárkà làwọn kan dánù. Ẹ kú àkíyèsí. Àjọ ni gbogbo ọmọ mi ó sì kiri ara bàbá ló tẹ̀lé àfọ̀mọ́ ni. Bẹ́ẹ̀ni. O ò ní gbọ́ ọmọ yẹn fún. Wọ́lá ètí ìyá yín rà ó lè bàbá yín lẹ́nu olómi. Bẹ́ẹ̀ni. Ètí wọn rà ó lè bàbá yín. Gbogbo wọn tó lè bọ́ pọ̀ láti nínú rẹ̀ o lè kú láti gbémọ́. Àwọn táwọn ìyá kan lánàá bá ń talẹ̀ bàbá wọn. Kàkàtà sí dọ̀pọ̀ wọn bá yín tú bàbá mi ilé bàbá mi yóò yà lọ sí. Àwọn mi ta bọ́ọ̀lù. Èlèmí ta bóòlù. Èlèmí ta lé bàbá rẹ̀. Bàbá yìí kú lójú ayé ẹ̀ wọ́n ní wọ́n kọ́ ọmọ mi bàbá yìí bá kọ́ mi lọ́kọ́ mi ò ní kọ́ mi. Ọkọ mi ò ní kọ́ mi. Ẹ máa gbélé ọkọ mi. Wọ́n tọ̀rọ̀ lé bàbá rẹ̀ kẹ́yìn ni. Wọ́n dé yìí máa ó ní wọ́n máa gbélé ọkọ mi. Ilé bàbá mi wọ́n bẹ́lẹ̀ káṣí ọkọ̀ mi wọ́n tú ni. Ìnígbà. Wọ́n wá ń mọ ọkọ̀ wọlé bí ọ̀bá mi fi ilẹ̀ ọmọ mi ó padà mọ̀ mí. Ẹ mọ̀ wọ́n abẹ́ mọ̀ wọ́n ní. Ẹ bá wọn yára ti gbádùn. Wọ́n gbádùn lọ́wọ́ yẹ ọkùnrin, wọ́n gbádùn lọ́wọ́ yẹ obìnrin. Ń dá sí ni o. Àṣẹ́lẹ̀ ni o. Wà á ìnà àṣẹ́lẹ̀. Fọwọ́lẹ̀ àbọ̀wábà. Àwọn àṣẹ́lẹ̀. Fọwọ́lẹ̀ àbọ̀wábà. Ọba sí lọ́ba. Ọba sí lọ́ba. Mami, táwọn obìnrin ọkùnrin ti jàdùjà wọn lónìí tí àwọn ṣe ni. Wọ́n á gbẹ́gbẹ́ tí kálukú ń dájọ́ ọkọ ìyá yín náà bá dájú bàbá yín ni kò ní tẹ wọn mọ́tí èkó. Ọjà ẹlẹ́gbẹ́ tó báyìí lónìí. Kò ní gbádùn ọmọ. Ẹ ti ṣe kó kẹ́lẹ́ kálukú ti túká. Kò ní gbádùn kù. Àwọn bàbá tó bí tí ìyá yín jòkó tì. Bàbá yín gbà àfà
ọgbádùn lọ́wọ́ ìyá yìí ọgbádùn ni. àṣírí bàbá yín bò lọ́wọ́ ìyá Lọ́wọ́ ìyá yìí kò sínú òbí tí ń tà sí ní bàbá bàbá yín ọ̀rá rẹ̀ ọ̀tá sí látọ̀dọ̀ ẹ̀kọ́ yín. ọ̀fọ̀kọ̀ rẹ̀ láyé Ọ̀fọ̀kọ̀ sẹ̀sí. ọ̀fọ̀kọ̀ sẹ̀sí kọjọ́kọ̀ ni ó jíra kọjọ́kọ̀ ni ó tẹ́lẹ́gbẹ́ kọjọ́kọ̀ ni ó tẹ́lẹ́ ẹbí. gbogbo yóò bí sẹ́sẹ́ bẹ́ẹ̀ bàríkà yín ẹkú èyí rẹ̀. jẹ́ wọ́n gbà orúkú jẹ́ orúkú lónìí wọ́n ní tọ́kọ̀ ní ọwọ́ rẹ̀. wọ́n kọ̀ rẹ̀ mọ́rí. Ebo kọ́ ni wọ́n fẹ́ jọ fẹ́ jẹ́ rútu ah ní tẹ́lẹ̀ kó pè ní rútu. Ẹ ọlọ́run fi lẹ̀ kò sí wàhálà. Àbọ̀ pẹ̀lú ìyá Lukẹ́ ìṣèlú la. wáò yéèso. Yéèso. ìyá kàtẹ́kù. iye ewé lè gbò. Gbọ́ padà jẹ́ mi. ọmọ tí o ní dájú kò sinmi. Bẹ́ẹ̀ni. Subhanallah. òun náà gbajúmọ̀ mbẹ́. Gbogbo ẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ rútu lórí ọkọ̀. Ọ̀ gbọ́kọ̀ ilé. Ibi ọ̀nàgbàdé tẹ́ ẹ̀ bá gbọ́ yẹnu kó lónìí. Ọkọ̀ lele sàánú tọ́lọ́ sàánú àwọn tó bí. ẹni pé. Bẹ́ẹ̀ni. ọkọ ní kí wọ́n sànú kọ́nà mi lè sànú yàtì bàbá ó tó yàwó náà sí báyìí. ọjọ́ kan ọ̀rọ̀ ní tíra ni wọ́n kanu tíra mi wọ́n kanu tíra mi àbáyé ẹnìkan ìyá Yorùbá ló ìyá yàwó ọ wà lọ́sibítù ọ wà láàrin yóò kú àbí kò ní kú èyí tẹ́ pé kílẹ̀ pé intensive ward mbẹ́ nìyàwó láàrin kómà ó ti wà ní kómà ọmọ wa wà bẹ fún lọmọ yà yọ ọtají ọwọ wálé kó wọn wẹ kó wọn para sí kó wọn rò kọ dání lọ ọlọ́ni kó wọn jí lónìí wọ́n ti ẹ̀kú kọ díẹ̀ ọwọ ni ó kí ọkọ rẹ ó rò kọ ọwẹ ọkọ sọ̀rọ̀ ó sì tẹ́wọ́ adébúrẹ́ fọkọ fún un lọ mo lọ wọ́n fún tùmí bá a mú kéde kàwá yàrá bẹ̀ ọkọ bá tẹ̀lé ìwọ yàrá dé ọkọ tàrẹ́ ìlú bẹ́ẹ̀ ọba hàn náà búrú ọ̀tàlẹ̀ kó gbà. Baba, wọ́n wá béèrè béèrè lọ́dọ̀ àdébí béèrè tó tọ́gbà fọkọ ní àgbẹ̀kọ́lọ̀ sáájú ìyá rẹ̀. ọjà rí gbogbo ọmọ tí ẹ ní ròyìn o tí màá mi pẹ̀lú ọsibítù. Bàbá yìí ha ọkọ ni ha kọ́ tẹ ọkọ lọ́rùn ó ju tìyá rẹ̀ lọ. bọ́bá yìí ta ní ọkọ kéde ní ìbú ni o ní. ṣé ọjà wò ìyá àwọn ń bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ní kò máa tu yẹn ní ibú ló máa tu. àwọn àgbàgbọ́ oníyà kò lè dùn mí. àwọn òkú níyà. ẹ bọ́lá kadà lọ́pàá yẹn. bọ́lá kọ̀dà mú ọkọ. ó ní kì í sí mi. ọkọ ni ìfẹ́ ṣe kẹ̀kẹ́. ṣe kankan. mo kàn fẹ́ tẹ̀sí pé àṣẹ ẹ̀mí lọ tẹ̀lé àbí tìyà. ṣé mo sì kú lọ́dọ̀ rẹ àbí mo kán. ọwọ́ sọ fún ọ̀rẹ́ kẹrẹ pé kí ni jẹ́ báwọn. kí ni jẹ́ báwọn. ayé mi àlìkámọ̀ mi wọ́n mi. àti wọn kọ́dà kan fẹ́ máa ń kú. wọ́n bá ló kúrú sí tọ́wọ́ sẹ́sẹ̀ tọ́wọ́ sí tọ́wọ́ sára sẹ́sẹ̀ ṣé ó sì gbádùn ẹ̀. bẹ́ẹ̀ni ìtúlẹ̀ ni kò ní tún ilé rẹ̀. gbogbo ẹni tẹ́ ẹ̀ máa ń jí kan lọ fún yàrá yín nígbà ṣáká káàlẹ́ fún bàbá onígbọ́n tara lò ó màmá rẹ̀ gbé lù wọ́n màmá rẹ̀ gbà tọkọ ọ̀dọ̀ mọ̀ sí wọn kó jáde mọ̀ ní wọ́n jẹ sí. bàbá sẹ́kọ̀ dáa ni. gbogbo ẹni tẹ́ fún yàrá yín ló ń jẹ tọkọ yọ̀ mọ̀ sí pé kọ́kọ́ yín ló ṣe àgbákùnrin àti àwọn. nísù gbé bọ̀dà kùlé má jẹ́ lérí ikú bàbá yóò rí. gbogbo ẹni tẹ́ fún yàrá yín ló ń jẹ tọkọ yọ̀ mọ̀ sí àgbákùnrin fún wọn jẹ. sáà ń bọ́ báwọn ọmọ gun yín la. inú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó bí ó dùn ó sí sáré rẹ̀ yìí ń jẹ́ àkọ́kọ́ gbogbo oúnjẹ tó gbàlọ́ ọmọbìnrin tí bẹ́ẹ̀ ní ọkọ tó kọ́ lọ mọ̀ sí ó sì. ọmọ bá ṣẹlẹ̀ òun wọn fẹjọ́ sùn. ọmọ bá ṣẹlẹ̀ ìyàwó mi wọn fẹjọ́ máa gbèsè bàbá amágàjẹ kulé. àyíbá sinna tí ọ̀sá burú. àdúgbò lọ́dún ọlá yìí náà ni. báyọ̀ mọ̀ sùsẹ́. báyọ̀ wo. ọkùnrin. lónìí. ọ̀sẹ̀ bára kọ̀ọ̀kan. ẹ máa ṣe. àní ẹ máa ṣe àlájà ìpele gbọ́. báyọ̀. sáṣe tẹ̀lẹ́tẹ̀lẹ́. báyọ̀. àyíbá ṣe tẹ̀lẹ́tẹ̀lẹ́. báyọ̀. kò ní yọ kò ti dá mi lóhùn. ìwọ náà lè bí mọ́gàjì. nígbà eléré ikú ìgbẹ́ ìgbẹ́ mọ́gàjì mi tó ṣe lára bàbá rẹ kó tó kú. ìwọ tẹ́ kí bàbá rẹ hu òkú náà wọ́n mọ́gàjì kú lé. kí má bínú kí ni. kí ló ṣe ta kọ́ lẹ́ bẹ̀rẹ̀ ni kọ́kọ́ bẹ̀rẹ̀ bí náà jẹ́ kí má bínú. ó kúlẹ̀ ni. àbáyé bàbá. òun ni dáńsì ìyá ọkọ̀ bá sì wọlé gbọ́ pẹ̀lú. wọ́n kúrò ọlọ́sàgbà kò sáré. ìwọ kan pisa. ọba tàbí wọ́n kúrò. kúrò lálẹ́ yìí kó dín padà láàbọ̀lá. kò ní kílè rẹ rẹ́ǹtì. wọ́n kúrò. èyí ló pọ̀ kò ní ibi gbé mọ́. ọlọ́sàgbà kò dárí kìí àná. gbogbo ẹni tẹ́ kẹ́ ọkọ̀ dárí ní ọ̀fẹ́ mọ́ kọ́kọ́ létí rí o wọ́n dà kọ́ dáṣẹ́ tọ́lọ̀ gbé pọ̀. alájẹ ẹ̀ náà dá sálàjà rẹ̀ bálàjà mọ́lẹ́jì wọn ni. bàbá kẹ́nà kọ́ tiẹ̀ ní bákan kọ́ ẹlòmíì wọn láti kọ́ da ọkọ̀ yóò ní da tó bá fẹ́ kọ́ máa yóò da. torí pé ntọ́ ilẹ̀ lọ́mọ láyé àgbákò lọ yìí olè ayakilọ amúrọ̀bà ìtọ́ba jóbi ìwú kọ̀ọ̀pù yóò máa ṣe àṣeyọrí ìrìn àgbákò tá a kọ̀ fún ọlọ́run yìí. àmọ́ gbà tó lọ lé ọkọ àwọn bàbá rẹ pé lọ́wọ́ tọ́ ráyà mi lọ yìí lọ́dọ̀ tó bá sọ. ẹ má sọ fún wa lájẹ ní fìlà lójú. ẹ má jẹ obìnrin ní ibú ọmọ yìí. má jẹ obì bò ó sí. alájẹ ní fìlà lójú. ọmọ alágbàríkà lọ bá àbọ̀rọ̀ alẹ́ à. o ti bá alájẹ mú mi sí. bàbá rẹ fẹ́ kó sọ àdúrà yá rẹ fẹ́ kó sí. sẹ́kọ̀rọ̀ wọn dànù. káyì. kò sì kà kọ́yọ̀ ọmọ rẹ fún ẹ. àwọn ẹ̀dá kàbá dà wọ́n lọ́kẹ́ má dàmú. àwọn ọmọ bìkẹ́ dìkẹ́.
èyí tí ọmọ jẹ́ rere lára ọkọ rẹ̀ sí àwọn ayọ̀kú ayọ̀ kò ní gbádùn ọmọ. ọkọ rẹ̀ máa mọ̀ lé mọ̀ kó o lè jèrè ọmọ. gbogbo tí òfin hàn gbà tí bẹ́ẹ̀ tàbí òfin nulẹ̀ kò ní mojú rẹ̀ kò ní mẹ̀tọ́ rẹ̀ wọ́n bá wọ́n rẹ̀ lójú ìlú rẹ̀ lọ́kùnrin lórí wọ́n bá rẹ̀ nínú ilé láti kò díyà. ọ̀gbọ̀dọ̀ jí lówó ọ̀rẹ́ rẹ̀ àríjú ọ̀ká bùkún. ọkà bùkún fún òun kọ́ ẹgbẹ́ sẹ́gbẹ́ láti ṣe. lẹ́sẹ̀ kí làjẹ́ wọ̀nyí pẹ̀lú ẹ̀. mo ní tí n bá ti lọ bí sẹ́ tí n bá wọlé tí n bá ń kọ́ lẹ́ẹ̀kan rẹ́rìn sẹ́ mo ń kọ́ tó bá tó tún ẹ̀ nìyẹn. èyí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́ ṣe rírì ọmọ àmọ́ ọ̀kà kọ́lẹ̀ rẹ̀ àwọ̀ ayọ̀ dáadáa ọkọ̀ kò ní rí. àjọ bí ṣe rírì rẹ kó dára ọkọ rẹ. kò ní mọ̀ ọmọdé wọn ti gbìlọ ní àpò ní pọ̀ sí ọ̀la. báyìí bá padà ní kó olówó ọmọ nígbà fún. àwọn kọ́kọ́ kọ́lé ọmọ nígbà kọ́. àwọn kò lu mọ́tò gidi ọmọ nígbà wá sí. nítorí pé ntọ́ yẹn làwọn òbí rẹ bíi. ìdí máa ń dún yàrá àwọn obìnrin máa gbọ́ bá àwọn ọmọ ti kẹ́kẹ́ fún ẹ. àwọn mi bẹ orí ọkọ nìkan lọ yẹ ẹ̀kọ́ yẹn kọ́ mọ́. subhanallah alhamdulillah. ọkọ máa gbé gẹ́gẹ́ wáyé ni wọ́n bá wúkọ́ ọkọ̀ lówó ni. wọ́n bá ṣẹlẹ̀ tó dùn. ọkọ máa ń tẹ ọrùn bàjẹ́ ni ìgbádùn rẹ̀ dọ̀ ọmọ nù. njọkọ̀ bá tilẹ̀ kú ọbẹ̀ rẹ̀ yà. mẹ́mórì fúlù. akiri kí ló ní kò sèkèlè kó lọ fi wí. àwọn lè wérí wérí. kí ló ní àwọn lálàsí ọkọ àwọn kan wọ́n fi bàbí jẹ́ kú pípípípí ẹ̀dá kú ni o wọ́n bí ikú ọlẹ́ bẹ̀bí yìí níjẹ̀ bí tí ì nírò òdu ní àgbàlagbà láì nírò òdu aláìmọ̀ràn bẹ̀ tutù. ó kì í ó kì wá ni. àjọ kì í fúnra délé ni. bẹ́ẹ̀ni. wọ́n gbé dání ti dẹ́ wọ́n fẹ̀ mi sí ọgbọ̀n wọ́n náà jẹ breakfast kí ló ń ṣe. wáò dọ́gbù wáò. wọ́n fẹ̀ mi sí ọgbọ̀n wọ́n láì wá jẹ breakfast kí ló ń ṣe. wòle tó bọ̀ tó bọ̀ àmọ́ lọ sẹ́wọ̀n kọ̀ọ̀kan àwọn ìwé omi tì í. alhamdulilayi. pátá alágbàtà ni. alhamdulilayi. alhamdulilayi. ọba lomi wẹ̀rẹ̀ mi náà kò sẹ́yìn ló dága tán ìṣẹ̀lẹ̀ tó wà. mo fọ aka ba yẹrẹ jẹ mọlẹ. baba ìṣẹ́jú mélòó. ọ̀sùn náà jáde sí mi èmi náà sí ilé tẹ́lẹ̀ tàlẹ̀ mi náà wá. àwọn lọ jáde èmi náà sí ilé òkú náà ní ní ìta rẹ̀ ń sọ. bọ́ọ̀ bá lọ yí o bọ́ mi lórí àwọn. mọ parí ba ọ wẹ́rì mi yàtí mọ parí. ẹ má sì mi là o àṣàṣì rẹ̀ parí. bàbá ẹni ọ̀rọ̀ bá ń gbà. àyè fọwọ́ lọ. ẹni ká wá jẹ gẹ́gẹ́ ẹ̀ yẹ sọ àgbọ̀kọ̀ mi lẹ́nu. ọmọ náà tọ́ sọ. ọba bẹ́ẹ̀ ni. ọmọ sọ nígbà mọ̀ọ́rẹ́ ìgbà kì í wọ́n sọ̀rọ̀. ẹ bá wọ́n fún ọkùnrin akáyọ̀ omi kò lè kó àwọn ọmọ. wákẹ́ ẹ̀yọ̀ kan náà ni ọ jẹ. èmi lọ́gọ́rùn ká lérí. ọmọ ọ̀ká ń kó ẹkún. láyé náà ìlànà. àtàrà bẹ́ẹ̀ èèyàn bí ẹ má pa àwọn ọkùnrin sáyé mọ́. má pa àwọn sáyé mọ́ kí ẹni bá sọ nílò ọmọ. èmi irú èrí rẹ tí àwọn Halima ṣe ọwọ́ sọ̀sọ̀wọ́ pẹ́ olójú owó oríire onígbàgbọ́ fún ọ̀sẹ̀ wọ́n tó ní dọ̀kọ́ mẹ́jẹ̀ fún ẹgbẹ́ fún ìyá lè dé èkú ọgbà dùkú ọba sílẹ̀ ọkọ ni ọtọ́jú ọkọ ni ọ̀fọ́kọsẹ̀ sí ni o ọ̀fọ́kọsẹ̀ ọkọ ni o nílẹ̀ ẹlẹ́rìí tí wọ́n ṣe bẹ́ẹ̀. ebe bo si lọ́kọ̀tà lọ́kọ̀tà ikú ọ̀rọ̀ àti ìdájọ́ ní ibo ni ọjà wèrè. wà ní kọ́ra kí wọ́n mú wálé ọkọ. àfààní baba ẹ kẹ́ ẹ ma ṣe àdéhùn tì ní. baba lọ sọ ní ní ọkọ̀ kó náà wà sọ́dọ̀ kẹ́lẹ́ bàbá rẹ̀. bàbá ní kú ọ̀rọ̀ àti ìdájọ́ ní. àwọn wèrè ní ma sọ wọn lóbe. ikú ọ̀rọ̀ àti wèrè wo. ní ní ikú ọ̀rọ̀ àti. ikú ọ̀rọ̀ àti. kálọ̀ fọlọ́ sọ̀rọ̀ àkínú wa ti. tí wọ́n náà fọ́ sọ̀rọ̀ àkínú sẹ́jọ́ fúra yìí o si èrè pẹ̀lú kọ́ra tó gbọ́dọ̀ wọ́n ta ní kọ́ra yìí kọ̀dá gbẹ̀rẹ̀ fún mi kò sí ní wọlé ilé bàbá yìí. ilé bàbá yẹn tó ọkọ. ẹgbẹ́ kọ́kọ́ tó níbẹ̀ wùdá ní tẹ́. tẹ́tẹ́ wúlẹ̀. ìyẹ gbẹdẹ. ó ní o ti máa wò ní bí kọ̀ọ̀kan ní ẹ̀fọ́. gbẹdẹ ní kúrú bí o ti máa wò ní bí kọ̀ọ̀kan ní ẹ̀fọ́. ẹ̀wọ́n atilẹ̀kùn wọ́n sọ wọ́n pèlè bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ wọ́n pè awúdá sílẹ̀ kò fọ́ kọ́ ẹ̀. káàdì kò ní wọlé. alájọ ọ̀la yín ló jẹ. kò ní wọlé kọ̀dá pé tó fi lọ rọ́kọ̀ ẹ̀. bàbá sì bí i bàbá wọlé kó sẹ́ni bẹ́ẹ̀dì wò. bẹ́ẹ̀dì bá bẹ́ẹ̀. ẹ̀yin obìnrin. ẹ dákun. ẹ lè wà ní tẹ́nà. yes ṣé ẹ bá ṣe báwo ẹ lè wà ní tẹ́nà. wọ́n wá dàbí ọ̀wọ́ kú. lọ́wọ́ kọ́ tara dé. kú ọ̀rọ̀ kan ní mọ̀ ọ̀rọ̀ fọwọ́ ìdílé. wọ́n kú tàbí kú sáwàdà wò. kú lálẹ́ yìí. kí ló ṣe yìí.
ìyá wa Halima yàdàdà ìyá wa Halima tó àjọkẹ́ ìyá rẹ̀ àti bàbá Abdulsalam ọba alájọ àtọkọ ìyá yìí alájọ Yusuf engineer Yusuf tó ní Mariam ọgbọ́n ni Mariam effect up yàdàdà ní púpọ̀ lọ́pọ̀ sàfihàn ní gbogbo. àmín àmín. Bàbá tó ti lọ sáájú ìyá yìí bí ìyá ọmọ yìí alájà ọmọkẹ́ ọlọ́mọ sàkẹ́ àti gbogbo àwọn ìyá tó ti lọ bàbá ọlọ́mọ kẹ́ ogun lápò wọ́n ti gbòye ẹ̀ lé sáámi àgbé. àmì ti dàrọ́ ojú ṣe ẹlòmíràn àgbákò tó ń kọ́ wọ́kọ́ láti jà lé kótó méjì láàárọ̀ yìí. wọ́n lè kọ́ sọ̀rọ̀ rẹ̀ fún mi ní wọ́n dùn. ìwọ̀n pẹ́ sájà ń darí ní òkúté ìlọ yìí ó ṣe àgbákò nù ní ilé wo. ilé àgbákò. ilé yóò gbóná mímì rẹ ilé bá bẹ́ẹ̀. wọ́n kú wọ́n kú ìwà ìjẹun kú wọ́n tàbí wọ́n kú. kan fi ṣeré. yes bàbá mo ra kókò pèmí kí wọ́n fún nàmbà mi. ọba tẹ̀lé kẹ́ ọba dání kẹ́ wọ́n wà tẹ̀lé pèmí pé wàlá yìí wọ́n lọ pàṣẹ pé ó ti wà jẹ́ náà mo sì lálàṣẹ ọkọ mi kí n tó kú. nígbà fún nàmbà mi kọ́ ọ̀hún ti lọ. Bada di kama bobi. Insyaallah. Lo masa tunggu apa? Amin. Alaja Sarah. Saya ini Sarah dia mau bilang